So for the record sir, orúkọ yín sir. Ojú ní mi ò ṣàìmọ̀ fún olóko. Orúkọ mi ni mi ọtí Damendra tí mo jẹ́ gómìnà fún gbogbo onífuji nípínlẹ̀ Èkó pátápátá. Fuji musician association of Nigeria Lagos State chapter. Ọmọ olóṣèlú nǹkan ló ní àríyá yìí náà bí. Mo ní ọmọ olóṣèlú nǹkan ló ní àríyá náà níwáyé lẹ́yìn. Irú èwo gan ni ọmọ awo? Tí bóyá fuji ló ń kọ ẹni tí tó bá ń kọ àbí wà ní entertainment industry tó bá ti ní tábà ń rí ọmọ awo bíi márùn níṣòro ní industry gbogbo industry àti everything ṣá ọmọ awo ó jẹ́ nǹkan tó yẹ pé kò fojú pààyàn rẹ̀ so ọlọ́run ti ara ọmọ awo gbé a lot of people ga tó bó dẹ̀ pé bọ́ọ̀nà ṣe ń bá lọ yìí èmi lọ́ọ́ ìlàgbọ́ ọlọ́run aláwọ̀ alákùnrin wáta. Ọmọlúàbí ni. Báyìí pé mo tún gbọ́ ìbọn nítorí ìfún ọmọlúwàbí máa ń bóyá bàbá lúwàbí. Bàbá akọ́lù tó kọjá ìṣègì nìkan ní Èkó yìí ẹ̀yìn tí ẹ jẹ́ ẹgbẹ́ onífújì tí ó fẹ́ má sírú ẹ̀ rí recently ẹ̀ṣẹ̀ ayẹyẹ kò sẹ́ni tí ò wá lóní fújì kò sẹ́ni tí ò wá. Ẹ̀bẹ̀ ni alájọ sáyẹn lẹ́gàn àwọn náà gbìyànjú ọlọ́bẹ̀yà plane àbí nǹkan lòdì kí wọ́n lè bá yẹn. Wọ́n miss flight. So ọdún yìí sí àtibọ́dún tó báyìí àti lọ first quarter kọjá kí ni káwọn èèyàn máa retí látọ̀dọ̀ ẹgbẹ́ yìí. Ìtọ́kọ́ tó wà táwọn ẹsẹ̀ níjọ Thursday tó bọ̀ 15th of May ní lóṣù táwa yìí ọdún táwa yìí gbogbo àwọn zonal chairman afẹ́ inaugurate wọn fún wọn ní certificate ìwé ẹ̀rọ náà kò tó ṣẹlẹ̀ rí so after yẹn ẹ̀ṣẹ́ àmùgbáyé máa ń ṣe ìbọn tó ń bọ̀ lọ́nà seminar yẹn náà máa ẹ̀ tó tó ṣẹlẹ̀ rí seminar yẹn á gbé àwọn tó máa fún wa láti advice bí fídíò ṣe ní kú láwọn kan bí nìkan fújì ó fẹ́ kú gbòdè lè kú so bí ó ṣe ní kú ó máa lọ then bí olórin onífújì pẹ̀lú orúkọ kékeré tó bá ní bó ṣe lè develop ẹ̀ tó máa fi jẹ́ èèyàn lórí ayé to understand then pẹ̀lú tó bá ń ṣiṣẹ́ mi àwọn iṣẹ́ tó bá ń ṣe níta yẹn bó lè develop ara ẹ̀ so ìyẹn ìwà ní kúlẹ̀ àwọn tó ń bọ̀ díẹ̀ the Fuji festival 2025 agbọ̀rọ̀ mi sí òun náà ń bọ̀. Baba Lagos State Fuji festival 2025 lágbára àwọn ọ̀gá wa lóore àti agbára Ọlọ́run àti sísítà wa náà torí alárìíyá torí Tomato TV àti Àròyé TV wọ́n máa báyìí. Baba láìpẹ́ yìí náà ni ọ̀kan lára àwọn tó ń yá síwájú yín Alhaji Sáyìn ni wọ́n ṣe interview ó fẹ́ má sí interview yẹn gan rí bí 3 hours ṣùgbọ́n èyí tó kàn yín bẹ̀ ni pé wọ́n ní àwọn ṣe fálára àwọn ṣe bá jèrò ṣùgbọ́n èyí tẹ́ jẹ́ onífújì nígbà tí àtàwọn náà kú wọ́n lè ṣe ọkọ báwọn artist náà tẹ́ ṣe èyí tó ojúṣe yìí wọ́n ní gbogbo ilẹ̀ sá fún wọ́n sọ eléyìí kí ni téèkì lórí ilé sá. This is one of the reasons we fẹ́ grant interview ṣe mọ̀ ṣe ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí being a governor of Fuma is a privilege tí n bá dá àwọn ọ̀rọ̀ yẹn sí ẹ máa tún gbé mi lọ sí ibòmíì tó máa dàbí pé ó máa rí ọ̀rọ̀ dádì mi aláàjì kọ̀ọ̀dún ẹ̀lá àti aláàjì àjẹwà sí ṣé rọ̀rọ̀ yẹn wọ́n máa sọ kíní kan ó dàbí ọṣẹ tẹ fọ ọrú báyìí tẹ bá ti kúrò ńbẹ̀ ọṣẹ máa gbé ni wọ́n ti padà lọ́lẹ̀ I don't want to say much about that thing that matter especially it is ó dàbí pé àwọn àgbàlagbà méjì wọ́n bá ní nǹkan kékeré tó àwọn àgbà sọ̀rọ̀ lórí ẹ̀ nǹkan tó yẹ pé lẹ́yìn ò mọ̀ ni pé àwọn kìíní yẹn kí ni bó máa sẹ́tù ó ti sẹ́tù. ọ̀rọ̀ kọ̀líjà àti Wàsáyìndé ó ti sẹ́tù bó máa sẹ́tù. àti ìbí nìyẹn o à ń bọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ti ẹ̀ àníṣe kí ló ti ẹgbẹ́ yìí ò ṣe artist night fún màmá Alhaji Wasiu àbí ẹ̀ sì ń pò pọ̀ lọ́wọ́ torí kì í pẹ́ jù náà. ṣe rí ọ̀rọ̀ yẹn Lagos State government èyí tó lè dáhùn béèrè ní national president Alhaji Sikiru Ayinde sensation ọlọ́run lè dáhùn as the governor of Lagos State nígbà tí Pasuma àgbọn ẹni ká ṣe lọ so tí ẹ bá rí ọ̀gá mi Alhaji Sikiru Ayinde Agboola wọn lè sọ bẹ́tà lórí bóyá àyùfẹ́ ṣé o bóyá àṣìlẹ̀bẹ̀ tí mo mọ̀ ní pé ẹwà ń bẹ̀ lọ́dún ẹ̀rẹ̀ rí mi pé mo lọ sójú
Lagos State chapter gẹ́gẹ́ bí gómìnà ẹgbẹ́ onífuji ẹgbẹ́ lórí ọ̀rọ̀ for now. so bí a bá wò láàrin onífuji àti pé oríṣiríṣi náà ni kálukú ló fi tàbí káàkiri báyìí ǹjẹ́ ẹ tiẹ̀ ní agbọ́n kan àbí ọ̀nà kan tẹ̀ ń gbà láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ sọ̀rọ̀ nǹkan tí kálukú bá ń tí ò ní máa dá yọkùnrin lé sáàrin ìlú tó tiẹ̀ wà ṣá ṣé mẹ́jọ yẹn wà oníwà wí ẹlẹ́yin sọ àdéhùn òbíde oníkà ń fọ́ àwọn wọ́ọ̀rẹ́ ní à ń tàn sílẹ̀ ni tẹ̀tì ẹ̀ ń bá yín sọ̀rọ̀ nílé. láti sọ àwọn ọmọ pé sẹ́mínà tó ń bọ̀ so ara àwọn òkú fẹ́ta máa ṣe kí n ta máa ṣẹlẹ̀ àwọn òkú wà tó yẹ pé tí o bá wọ aṣọ tí ò gbà torí pàṣọ yìí pé ìdọ̀tí wà lára ẹ̀ ṣẹlẹ̀ stand tí o bá tètè mú ọjọ́ bá ti mọ̀ pé ìdọ̀tí wà lára aṣọ wo ni wọ aṣọ yẹn mọ́ so gbogbo àwọn mistake táwọn èèyàn ti ṣe kọjá yẹn oníkálukú ṣe kí wọ́n ti rí pé kò rí báyìí kò rí báyìí ó tó le jù láyé nígbà yẹn Dr. Saheed Òṣùpá àti amtab 5 and 6 ni alájẹ àlọ́bí pàṣẹmọ̀ ìyẹn ló le jù bẹ́ẹ̀ a rí pé kò sí nǹkan tó bá wọn parí ẹ̀ sọ pàtó dẹ̀ yá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ onífuji she understand especially sensation ọ̀gá wa wọ́n make sure pé ọ̀rọ̀ yẹn ti di ó dáadáa Pasuma àti Saheed Òṣùpá ń sìn ó ti di 5 and 6 ó má ti ẹ̀rọ máa di pé amtab àti Damendra ó ti di 3 lẹ́yìn.